jẹ́ ń gbọ́ show Esabod. Mo ga nínú ayé ju gbogbo yẹn lọ bí bá yín gbà mú wò. O ga nínú ayé Esabod. You are a bloody destroyer. You are a bloody beggar. Mama Adebimpe came online today. And she was so proud of herself as a BSc holder, a certified nurse in Dublin and UK. I challenge you, Esabod. Can you tell us primary school to know, or secondary school to know? You've been a failure from birth. From birth. Been a failure. Notification button. Iṣẹ́ kí ló dáwọ́lé tó ṣoríire. Iṣẹ́ kí ló wà lápá ẹ̀. O lọ school o kọ́ṣẹ́ ọwọ́. Ìwọ tí bàbá ẹ forsake láti kékeré. Tí bàbá ẹ ń tiẹ̀ mọ́ gba ẹlẹ́dẹ̀. Ń tiẹ̀ mọ́ bùjẹ ẹran. You are a foolish woman. Ó máa negotiate when nígbà. Tó bá negotiate kíni? Owó bully. Àbówó kí ló sọ pé o gbà. Torí mi mọṣẹ́ tó ń ṣe. You are a foolish idiot. Where's my tea? Nígbà mo rí pé Dọ̀kásì. Ó fẹ́ kẹ́ listen sí Esabod. Tẹ́ bá mọ anybody tó bá ń gbé advert fún Esabod. Tó bá lọ patronize wọn. Esabod never feel remorseful. Despite the fact that òun àti Dọ̀kásì náà jọ pa ìyá ìbejì. Ẹ má gbàgbé pé Dọ̀kásì ló ní page tí Esabod ń lò. Wọ́n dẹ̀ jọ bully woman yẹn to death ni. And Esabod ò tẹ̀lé ọ̀nà ìyá ìbejì. Ẹ mọ̀ pé nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ láàrin Hausa àbí Igbo. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Esabod sọ nípa Dorcas. She has no attribution. Olóṣì ni. Ta ni Dorcas bá jù lórí social media. Ta ló damage gbogbo iṣẹ́ lórí èmi ni. Iṣẹ́ kí ló lórí burúkú ẹ ń ṣe. Iṣẹ́ kí ló lórí burúkú tí Nàgún bá ń ṣe. Iṣẹ́ olórí burúkú wo ló gbé kalẹ̀. Olórí burúkú akídadindani tí Nàgún bá wò tó ti kú dànù tọmọtọmọ ẹ̀. Oni Dorcas ìbáṣẹ́ jẹ́. Ṣé bẹ́ẹ̀ jọ ń ṣiṣẹ́ ni? The same format lẹ́lọ́lù fún ìyá Mohbad àtàwọn family ẹ̀. Iṣẹ́ kí ni Dorcas bàjẹ́? Iṣẹ́ kí ló gbé kalẹ̀? Aṣọ ló ń rán ni. Ilẹ̀ ló ń tà ní àbí kí ni iṣẹ́ tó ń ṣe? You keep for a living, Esabod. You only set people up. You pretend as if you guys are fighting. But you guys don't fight. You only divide each other. Tẹ́ bá ti divide. Ẹ lọ gba information yẹn kan ṣe bí team Igba ìkẹjà ṣe bí àǹtí lágbájá. At the end of the day you come together. Information wo ni wọ́n rí gbà. Esabod. Ngbà tó ń ṣe show èèyàn mélòó ló ń wò ẹ́. Ó ti burinburin ó ti fẹsẹ̀ kọ́ nínú ayé. Ó rò pé gbà tó ṣe fracas ni. Ó jókòó sí camera. You are bragging on emptiness. You are bragging. Iṣẹ́ kí ló wà lọ́wọ́ olórí burúkú ẹ̀. Iṣẹ́ kí ló ní Dorcas. So ìwọ gan confirm pé Dorcas máa bàṣẹ́ jẹ́. Àbí? Olórí burúkú ni ẹ́. When Dorcas. A ṣì jà ní this ní before December. A ṣì jà nínú ọdún yìí gan. Ṣé bóun ló ní page tó fi ń jẹun. Dorcas is your boss. You are a foolish idiot. Dorcas is your boss. Dorcas fed you. Dorcas clothed you. Dorcas fed your children, your failed children, and your failed grandchildren. If not for Dorcas, nínú ayé ẹ wá ti kú dànù. Ṣé bẹ́ẹ̀ jọ ń pààyàn ni? Àti Gistlover yín mẹ́tẹ̀ẹ̀ta. Gistlover di Instagram mú. Ìwọ àti Dorcas di Facebook mú. Àtàwọn ọ̀sán gbé wẹ́wẹ́wẹ́ group of failure tẹ́jọ́ rìn kiri. Ó lè jọjà, ṣé bówó tẹ́jọ́ ń pín mọ́ra yín lọ́wọ́? Lẹ́jọ́ fi ń jà. You should be able to say iṣẹ́ báyìí tí mo ṣe. Dorcas ló bàjẹ́. You should be able to say that. You should be proud. Orí ẹ bàjẹ́. Orí ẹ ó bàjẹ́. Ẹ má gbọ́dọ̀. Nígbà tí bí text message wípé kó má gbìjà mi o, that woman is a witch. That is the goat daddy. Wá ti Dorcas rẹ̀. Bọ́tọ̀ mo tí mo nífẹ̀ẹ́ ni. O máa nífẹ̀ẹ́. O ò ní nífẹ̀ẹ́. O rí pé jọ́ tí Dorcas kàgbákò ní Gistlover ò lè survive. And I could remember vividly January when Dorcas had problem. Gistlover cannot blog. Àwọn ọmọ láìkẹ́ Esabod. Tó bá jẹ́ pé builder ni ẹ́, o ò ní sọ pé o láìkẹ́
Dorcas. Tó bá jẹ́ pé business owner ni ẹ ò ní sọ pé o like Dorcas. Tó bá jẹ́ pé abiyamọ ni ẹ ò ní sọ pé o like Dorcas. You are a cheap blackmailer with failed career. So you will definitely like your fellow killer. Èmi sì kí ni mo fẹ́ like lára Esabod. Ó ju ìgbẹ́ lọ lójú mi. Because you are a born destroyer. I can never like you. You kill for a living. Dorcas kill for a living. So definitely you like each other. What's your hard working? What do you want? Of course, Dorcas wà nínú ó wà hard working. Akíkanjú apàyàn. Ìwọ náà sọ sí of course Dorcas wà hard working. Yes, to be sincere. Nínú iṣẹ́ ká pàyàn. Kò sẹ́ni tó lẹ́mi Dorcas. Dorcas, Gistlover, Esabod. Ó rí pé wọ́n gan give kudos to Dorcas. Bó wà hard working nínú iṣẹ́ ká pàyàn. Ṣé Dorcas wà hard working nínú legit business? Ṣé Dorcas wà hard working nínú iṣẹ́ ká promote èèyàn? Ṣé Dorcas wà hard working nínú iṣẹ́ ká ṣoore fún yàn? Ṣé Dorcas wà hard working nínú ká tún ìgbéyàwó tò? Ṣé Dorcas wà hard working nínú ká mú ara wa ká lọ ṣe oríire? Ìwọ àti Dorcas àti Gistlover ẹ ń gba owó lọ́wọ́ àwọn akíkanjú òpònú. And you are living large lójú àwọn tó ń ràn yín lọ́wọ́. Esabod, if not for those fools, àwọn akíkanjú asiniwáyé tó wá ń wù ẹ́ tó fi rí monetization àti akíkanjú òpònú tó ń donate fún ẹ̀yin blackmailers. Àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì wọ́n dàbí aláìmọ̀ṣe. Torí wípé ẹrù ẹni ẹlẹ́ni ló rẹrù sán ni. You are a pathetic beggar. A pathetic beggar at that. You beg around. After begging, you come online. Wà lọ rent mọ́tò. Gbogbo life gbogbo yín is all about renting. Esabod, Dorcas máa jẹ́ akíkanjú apàyàn. Yeah, you are right if you say Dorcas is very hardworking. Ṣá Dorcas as a very hardworking business tycoon. Dorcas as hardworking business-oriented personality. Dorcas as hardworking ọmọ kékeré tán gbé lọ sí UK. We all know Dorcas as akíkanjú apànìyàn. We all know Dorcas as akíkanjú òpùrọ́. Ẹni tí Dorcas ò lè parọ́ mọ́, tí kò lè bà tiẹ̀ jẹ́. Ó rí pé Gistlover cannot move on. It was when they released Dorcas around January, February. That was when Gistlover came. Since the day they put wanted on Dorcas' head, Gistlover cannot come online. Gistlover tried all her best. When they told Gistlover that Omati Dorcas Imole, she pulled down her page. Osaloni. Osalo. Gistlover cannot survive without Dorcas and you, Esabod. The cheapest trick to move Gistlover lọ́rùn ọwọ́ is to scrutinize Dorcas. Through Dorcas, they can catch Gistlover and catch you, Esabod. But because the country failed already. Esabod, ó sọ pé ó like Dorcas power hardworking. Yes, striker ni. She's a striker and she's stronger than you nínú iṣẹ́ ká pààyàn. Orí pa àtijọ́ tọ́wọ́ ti tẹ Dorcas ìwọ gan ò lè fò. Torí she's the striker of the pack. She's the striker. Kò sí ẹni tí Dorcas ò lè pa láàrin ìṣẹ́jú kan. Ó rí bí Dorcas ṣe strategize ikú ìyá àbèjì ni. January ló jẹ́wọ́. A wà níbẹ̀ December January ló jẹ́wọ́, December precisely ló jẹ́wọ́. Pòun lòun jíyà àbèjì gbé. Lẹ́yìn tí Dorcas jíyà àbèjì gbé ó lọ ti ọlọ́wọ́ síbí mẹ́wọ̀n ní 90 different times. Ojú mi ni Dorcas ṣe jẹ́wọ́ ní Camp Salem. Manager gan ló jẹ́wọ́ náà Dorcas. Báwọn làwọn jíyà àbèjì gbé. Ọlọ́pàá dẹ̀ ní kó lọ gbé wá. Wọ́n lọ sọ́dọ̀ DPP, wọ́n strike case out. Abuja sọ pé kó lọ gbé ìyá àbèjì wá. Dorcas dẹ̀ lọ pick date. Ó lọ bá àwọn èèyàn, ó fún àwọn ọba kan lówó. Sorry, àwọn ìjòyè, àwọn baálẹ̀, ó fún wọn lówó. Dorcas wá make rẹ̀, ó engage rẹ̀, bí ká ní pé ó busy. Ó dẹ̀ pa ìyá àbèjì dànù so that wọn ò ní fura sí. Dorcas believe wípé
oyè tóun lọ gbà lọ́wọ́ àwọn baálẹ̀ yẹn ó máa suppress ikú Ìyá Ìbejì. And nígbà tó sọ fún pé Ìyá Ìbejì kú, she was very aware because òun ló pa Ìyá Ìbejì. Ó ní kí ló kàn òun pẹ̀lú èèyàn kan ò bá kú òun joyè lọ́wọ́. It's all strategy, yes about. It's all strategy. Tó bá sọ pé eṣinṣin lé èèyàn kú, wá sì down. Wá feel weak, wá sunkún. Ká má tí sọ, if not for Ìyá Ìbejì, Dorcas ò lè dèrò Èkó. Dorcas ò tí lè kọ́lé fún màmá, if not for Ìyá Ìbejì. Dorcas ò lè kọ́lé afọ́jú. Because Dorcas cannot wait for Ìyá Ìbejì láti kúkú òjijì. Because Dorcas need àwọn ìbejì yẹn kó lè wá ra pity pé ìyá wọn ti kú, ẹ wá dáwó fún ìbejì. Oh, my ọdún tí Dorcas ti spend more than 30 years in UK and nothing to show for it. Oh, she Esabod, ìwọ kọ́ ló máa sọ fún wa wípé akíkanjú apààyàn ni Dorcas. I will tell you, I've been Dorcas victim. I know how she works. Dorcas jókòó. Dorcas sọ pé mo lọ fọlọ́pàá gbé ẹnu ìṣó. Ó ní àwọn ọlọ́pàá nu ẹnu ìṣó gbogbo ara ẹ̀ bẹ́jẹ̀. And people were doing calling show and they were cursing my enemy. Oh, get. And nobody asked Dorcas, pay Dorcas evidence that. I'm even challenging Nigerian police. At least let Dorcas provide the video where I ordered Nigerian police to beat Enusho. But till tomorrow, nothing was done. And that is why I'm defending myself. If Dorcas hands are clean, you know, Oku Folusho, kí ló dé tó ṣe fi oyè ẹ̀ sí ọjọ́ tí Folúkọ́ ọjọ́ tí around ìgbà tí Folúṣọ́ kú tí ò bá sí wípé Dorcas was looking for a bigger story to wipe Folúṣọ́ death under the carpet. Àwa tá a mọ̀ Folúṣọ́ a fi fún Folúṣọ́. Folúṣọ́, Dorcas made millions of naira, in pounds, in dollars. Dorcas have US account details, UK account details, Canada account details, Nigeria account details. Dorcas has like 4 to 5 bank accounts in Nigeria. And Folúṣọ́ is not the first person to máa kú mọ́ Dorcas lọ́wọ́. What are you talking about? Ìwọ kọ́ ló máa sọ fún wa pé akíkanjú apànìyàn ni Dorcas. Dorcas case. Of you, how pathetic and pitiful the country's situation is. Ìwọ ló máa sọ fún wa Esabod. Dorcas wá sọ fún wa wípé òun fẹ́ kọ́lé fún Ìyá Ìbejì. People donated for Dorcas to build house for Ìyá Ìbejì, to rent an apartment for Ìyá Ìbejì. It was lately, we all got to know that Dorcas only rented house for 2 weeks. Kí ni ìyàtọ̀ Dorcas? Àtẹni tó lóun ra ṣọ́ọ̀bù fún Enusho. After 2 months, Enusho upgrade lọ sábẹ́ staircase. Ó ti lọ bribe wé ẹ lọ́dọ̀ àwọn kí ni wọ́n pè wọ́n? Àwọn baálẹ̀, ó ní kó fún ẹ lóyè. Ó ní kó fún ẹ lóyè. Ó wá wà níbi oyè, ó múra. Ó ń fi owó òkú Ìyá Ìbejì, owó tó yẹ kó fi ra oògùn, owó tó yẹ kó fi jẹun. Dorcas níbo ló ti gbọ́ rí pé èèyàn gbalé fún yàn lọ́sẹ̀ méjì. Níbo ló ti gbọ́ rí? I'm challenging you guys. Ibo lẹ ti gbọ́ rí? Mo gbalé fún yàn lọ́sẹ̀ méjì. Dorcas, and you have the audacity to come online. Mo bẹ̀ gbogbo àwọn tó bá ní fídíò bí Esabod tí mo kì Ìyá Ìbejì. Please kindly post it. Because ẹ lè fún wa ní gbó dídí ṣán. We are not after donation. We are not after any bad things. We are here for truth. Ẹ fún wa ní àwọn fídíò ẹ bá post ẹ. Esabod sọ pé Ìyá Ìbejì lọ jí Maggi. Ńgbà tó fi gba millions of naira kò jí Maggi. Ńgbà tó ń fi gba millions of naira kò jí yọ. Àbí Dorcas only one fún ní 20,000 naira or 10,000 naira every month. Do you know millions of people that donated for that lady because of her twins? And the lady said, ọkọ òun ní kẹ́ má fòun tọrọ owó. Ìwà àfòkú gba inverter lọ ti ọkọ ẹ̀ mọ́lé. You Esabod, you are now telling us pé Dorcas wà hard work. Of course. Ó máa wà hard working nínú iṣẹ́ apànìyàn náà. Yes. Kò tí ì séyàn kankan tó lè sọ pé pàṣẹ Dorcas lòun fi kọ́lé, lòun fi ra mọ́tò, àbí lòun fi ṣoríire, kò tí ì sí. Gbogbo àwọn tó ń fún ní 5,000 ló ń sunkún kiri. Àwọn tó dẹ̀ ń sunkún kiri yẹn,
ọjọ́ tí Dorcas bá ti broke á pa wọ́n á fa ọmọ wọn tọrọ bára Dorcas tí ó lè help Sulaimon àti ìyàwó ẹ̀ Dorcas jẹ́ pé fúnra rẹ̀ ló ń darin Sulaimon àti ìyàwó ẹ̀ lù torí pé ó ní láti torture Sulaimon dáadáa ó fẹ́ kébi pa ó fẹ́ kíyà jẹ ó fẹ́ kó wá oògùn tì owó tí ẹ ti fi Sulaimon gbà láyé lórí social media is enough for Sulaimon to become a super CEO today owó tẹ́ ti fi Sulaimon gbà lórí social media yìí is enough for Sulaimon to come online and start educating people but look at Sulaimon is still there look at what you did to the wife of ẹ̀yìn ìyàwó sọ́kọ ta ló kọ́ Sulaimon lọ́gbọ́n fry center bí kí ló ń pè you Dorcas you torí pé àárín Sulaimon àti Yẹ́misí gbọ́dọ̀ dàrú ibẹ̀ ni wọ́n ti fẹ́ make owó torí o gbọ́dọ̀ tán Sulaimon kó lọ gbọmọ lọ́wọ́ Yẹ́misí torí o need ọmọ ọwọ́ Sulaimon yẹn láti fi tọrọ bára it's quite unfortunate that I don't know ṣé mo ẹ̀yin Yorùbá culture tó máa ń bímọ tẹ́ máa sórí ọmọ kodò ó ń affect àwọn ọmọ yín lágbàlagbà o ẹ yé sórí ọmọ kodò mọ́ o àṣírí mo sọ fún yín tẹ́ bá bímọ ẹ tẹ̀ lọ́wọ́ sẹ́yìn ẹ tẹ̀ lọ́wọ́ sẹ́yìn end ẹ lélẹ̀ end ẹ simple arithmetic people cannot process torí gbé ṣe bímọ tán ẹ ti mórí ọmọ ẹ ti turn ẹ upside down ẹ̀jẹ̀ ti rọ sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò dàgbà òṣì ni kò lọ́pọlọ it's a simple arithmetic. I'm not close to Sulaimon gbogbo yín rí nǹkan tó ṣe fún mi recently torí Yẹ́misí torí health ẹ mo ní go and sin no more because mo máa ń pity ẹ ìwọ Dorcas owó tó ti fi Sulaimon pa are you telling me that you cannot manage Sulaimon and Yemisi's relationship if you cannot maintain Yemisi and Sulaimon relationship tell me who can you manage a ní àwọn èèyàn bí Sulaimon nínú group wa a ní wọn nínú ayé mo máa sọ fún wọn tó bá ti kọyàwó ẹ má pè mí mọ́ ẹlòmí á sọ fún mi alájà torí tí mi ṣe ti kọyàwó ó máa manage ẹ lọ ni o bàbá yín èmi náà manage ẹ bàbá yín náà manage èmi ni we keep amending nǹkan tó ń pè lọ́mọlúàbí nìyẹn òun lẹ ṣe rí tọ́nà tiwa tó ń yọrí sí rere we keep amending nobody you cannot see a perfect man but look at you Dorcas because o need ọmọ Yẹ́misí ọmọ tó wà lọ́wọ́ Sulaimon yẹn o need ẹ because o ṣì need ọmọ yẹn fún bára o rí pé mo ilẹ̀kùn mú ẹ lọ́wọ́ recently torí o need the breaking news to get donation without donation o lè rówó o rí pé mo filẹ̀kùn mú ẹ lọ́wọ́ pé o fẹ́ pa Sulaimon ni o fẹ́ pa kí ni ẹ dẹ̀ hit ẹ each time tó bá plan kan tí n bá ti tú àṣírí o máa hit ẹ wọ́n ló fẹ́ pa Sulaimon ni o fẹ́ pa kó lè fọmọ ẹ̀ tọrọ bára o rí pé ó hit ẹ o sáré lọ update lórí amẹ̀bọ Lizzy mommy Lizzy has become Lizzy má gbèjà mi ṣé mo ní o gbèjà mi you are a pathetic failure ọmọ gbọ́n lèmi ẹ̀yin ò gbọ́n you are a killer akíkanjú apààyàn akíkanjú abless èèyàn lèmi so many things tí mo mọ̀ nípa ẹ̀yin blackmailers ẹ̀yin apààyàn ẹ̀yin akíkanjú. ó wà hardworking ó dẹ̀ wà generous mi ò fẹ́ ọ̀. ṣe gbọ́ Esabod ní Dorcas wà hardworking ó dẹ̀ wà generous she's right Dorcas is generous fún gbogbo ẹ̀dá tó bá fẹ́ pa if truly Dorcas is genuinely generous Esabod mo challenge Dorcas èèyàn mélòó ló ti bá kọ́ ilé èèyàn mélòó ni Dorcas ti bá ra ilẹ̀ tó jẹ ni o èèyàn mélòó ni ìgbéyàwó wọn fẹ́ túká tí Dorcas ti bá wọn amend èèyàn mélòó ló kù díẹ̀ káàtó fún tí Dorcas ṣoore fún Dorcas is generous nítorí pé akíkanjú apànìyàn ni wọ́n dẹ̀ lẹ́ni tá a bá máa pa jẹ a máa bọ́ ta ni ṣó mọ̀ pé ọpọlọ tí ò function Esabod look at you didn't go to school at all and you didn't learn any handwork òun farúgbó ara òun fẹ́ wù fùrọ̀ ó fi ṣorí burúkú lórí social media ọ̀rẹ́ èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi gbogbo àwọn tí Dorcas tó ràn lọ́wọ́ níbi gbogbo wọn ló ti kú gbogbo wọn ti kú ìzídá wọn ti kú sínú lẹ́lẹ̀ or wọn ti kú sáyé if not for any show Dorcas ò ní kúrò ní UK first owó tó kọ́kọ́ fẹ́ ní òṣó pa ó ṣeré lọ sí Barbados
ó gbọ́kùnrin dání ó dé láti Barbados àbí kí náà ń pè ó lọ sí Turkey ngbà tó jáyé Turkey tán she came to Nigeria to invest money. We are challenging Dorcas kó gbé document ìwé ilé ẹnu ìṣó jáde tó bá jẹ́ pé ìwé ò tí ready. I am challenging Dorcas mo mọ signatures of your general mo challenge ẹ gbé document ìwé ilé ẹnu ìṣó síta òfò ìjọ kejì ọjà. Is that what you call generosity? Yes, it will look like a generosity to you because ẹjọ́ ń pààyàn jọ pín owó ní Esabod. Ẹjọ́ ń pààyàn fi pín owó ní Cyprus. Okay, bí Barbados bí Cyprus ni. So she will look generous. Ṣùgbọ́n ẹjọ́ ń bú ọba, ẹjọ́ ń bú joyè, ẹjọ́ ń bú ọlọ́pàá. Òun ló ní page. Ọ̀dọ̀ ẹ̀ náà san owó sí. Gbogbo fídíò Dorcas wà ńbí. Tó ní màmá ẹ yá gbá tí yín ọmọ gbá tèmi láàárọ̀ màmá ìgbà tí wọ́n lálẹ́. Gbogbo wa yá pín. So it will look generous to you. Kò dé ṣọmọ tó ń tọrọ nǹkan. Okay, kò tọrọ bára. So kí ló fi ya bèjì ṣe? Okay, mi mọ̀ má bínú. Okay, kò fi ya bèjì tọrọ bára. Kí ló fẹ́nu ṣó ṣe? Ìhòhò ọ̀rẹ́ ẹ̀ tó fi gba owó lórí Snapchat. Ìwọ náà Esabod ó ń lo reverse psychology. Ìgbà kan ní gbogbo kíní yìí ń jẹ wá. Gbogbo wa ti gbọ́n náà. Esabod ṣe lè sọ fún wa irú iṣẹ́ tí Dorcas ń ṣe. A fẹ́ rí turnover Dorcas lórí business ẹ̀. Dorcas does not have any business.